mo ṣèbà mo ṣèbà mo ṣèbà olódùmarè ọba mi alápá ńlá tó ṣolé ayé ró ẹrù jẹjẹ ẹrù jẹjẹ ẹrù jẹjẹ alágbá kábíkábí onìkan gbémọ rẹ̀ níjà àríìró àlá ọba tó ń ṣohun gbogbo ní tìyanu tìyanu ẹrù jẹjẹ ẹkùn ọkọ fáráò alábẹnú à ń ṣáṣí òkè pààrà tí sọ lọ́rọ̀ rí dìdìrìn ọba mi lánàá ọba lónìí ọba tó ti wà káyé tó wà ọba tó wà nígbà táyé ń bẹ bàbá mi àgbàlagbà tí ọmọ wà nígbà táyé ò ní í sí mọ́ ẹ̀kẹrin nínú náà lérò ẹ̀kẹta nínú tú ẹ̀kejì nínú òkè nìhún ìbàrẹ̀ olódùmarè lẹ́yìn olódùmarè kò sẹ́lòmíì olódùmarè náà ń lọ́ba tó tún kú ẹ̀ ń bá ní òṣòlódùmarè ẹ̀ dákun ẹ̀ bá ń sọ fún onítọ̀hún ẹ̀ ló ti pàdánù ọpọlọ ìdínú tèmi fi máa ń sọ wípé ẹ ń bá sọ wípé òun mọ́nímọ́ní òun mọ̀yànmọ̀yàn nílé ayé tá a wà yìí ẹ dákun ẹja máa ronú ọjọ́ kan tá a sùn tá a nílé dìde mọ́ ẹ dákun ẹja máa ronú ọjọ́ tá a sùn tá a gbápá tí ò ní ṣe é gbé tá a gbẹ́sẹ̀ tí ò ní ṣe é gbé tá a lanu tí ò ní ṣe é sọ̀rọ̀ gbogbo ẹ̀yin mọ́nímọ́ní ẹ̀yin mọ̀yànmọ̀yàn ẹ̀yin alágbára ayé tẹ̀ ń fìyà jẹ mẹ̀kúnnù tẹ̀ ń fìyà jẹ ọmọ ìyá yín ẹ má jẹ́ ń tàn yín o gbogbo kó wa ńlá bá tiwa lẹ́sẹ̀ ògbèjì ẹ̀ ń bá ń ṣe rere ẹ̀jẹ̀ ó mọ̀ ṣe lọ ẹ̀ ń bá sì ní ṣèkà ẹ̀ dákun jẹ́ kó nítọ̀hún ó tẹra mọ́ o torí àtorí àtìkà kò ṣe èyí tí ó gbẹ̀yìn níkẹyìn mo tún ti dé èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ẹyẹ méjì tí ń jàṣà mo kí gbogbo ẹ̀yin ará lé o nílé lóko àti lẹ́yìn odi níwájú àti lẹ́yìn lọ́wọ́ ọ̀tún mi àti lápá òsì mi mo kí gbogbo yín pé ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ kú ajálẹ̀ o ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ́yin bá wà lápá ibi tẹ́ wà níbẹ̀ òun gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ṣé gbàgbé ẹ ti ṣèlérí pé gbogbo ìgbà tí n bá ti dé kí n bá ti pè yín lẹ́ẹ̀kan ẹ sì máa jẹ́ mi ní gbèjègbèjọ mo wá pè yín lónìí wọn ò pè yín fúnkú wọn ò pè yín fárùn ìpè ayé ni kẹ́ ẹ mọ́ bá wọn jẹ́ ẹ dákun ẹ mọ́ bá wọn jẹ́ pé ìtọ̀run èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni àdìtú ọ̀rọ̀ olódùmarè mo tún ti dé nu ni n tí mo bá wá lónìí ẹ̀yin olólùfẹ́ mi ó dàbí ìgbà pọ́ fẹ́ bọ́ sí pàjáwìrì tó ẹ wá nǹkan fìdílé nǹkan ti ṣẹlẹ̀ o nǹkan ti ṣẹlẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ sí wa láṣẹ Èdùmàrè inú ilé tẹ́ tí ń gbọ́ mi ọ̀dẹ yín ò ní laná baálé léyìí ò ní bá wọn kú bájá ṣe kú tó ń tògbóró ìyálé léyìí ò sì ní bá wọn wọlé bágùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn kéwékéwé ayé ò ní kó yín léwe lọ nínú ilé tẹ́ tí ń gbọ́ mi ojú tẹ́ fi ń wò mí ò ní relédè yín o èyí tí tẹ́ sì fi ń gbọ́ ìmí àdìtú ọ̀rọ̀ Olódùmarè ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè ayé fàmílétè kí n tutọ́ ayé ká fẹranṣẹ́nu ká wá tì ayé mi mo lágbára báyìí máa ṣèlú agbára náà tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ń dá láṣà yìí ọjọ́ kan tíyàwó lọ́ta tí ọ̀ní jẹ́ ń bẹ̀ ẹ má jẹ́ ń tàn yín o gbogbo ẹ̀yin alágbára ayé ẹ rántí pé Olódùmarè ọba ń lọ fi yín síbẹ̀ àdánwò ń lo Olódùmarè ọba sì fi ṣe fún kó wa ẹ ń bá lágbára kan lónìí ẹlòmíín sì ń bọ̀ lọ́la o tí ó tún wá lágbára tó ju tiẹ̀ náà lọ àwọn kan sì ti lágbára kọjá lánàá ẹ má jẹ́ ń tàn yín ìgbà kan lọ ìgbà kan bọ̀ ni ó ń lọ̀rọ̀ lé ayé ẹnìkan ò lólé ayé gbó ẹ̀yin kan yín náà ni lánàá ẹ̀yin lónìí ẹ̀yin ní gbogbo ọjọ́ níbi ẹkún àpọ̀kọjẹ Ìpókíà local government ni mò ń perí àmọ́ kì í ṣèlú Ìpókíà gangan ìlú tí mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ìlú Ìhúnbọ tí ń bẹ́bẹ́ bá ti kó lówó dé tẹ̀ ń lọ sídìí ìrókò bọ́dà ìlú Ìhúnbọ ń bẹ lójú ọ̀nà lápá kan bẹ̀ ìlú ìṣẹ̀ǹbáyé nílùú yìí bí mo ti sọ fún yín àmọ́ nǹkan kan wá ṣẹlẹ̀ ṣé gbàgbé pé lára àwọn ọba ilẹ̀ Yorùbá tá à ń sọ̀rọ̀ lé lórí ta ní kílẹ̀ Yorùbá gbà láfíà kó lójú kó ráyè ńlá wá sì ń sọ ọ̀rọ̀ kan àbí méjì tá à ń gbọ́ nípa ọ̀rọ̀ ìlú ọ̀hún tá a sì ń ṣí kábíyèsí bẹ̀ létí ọba Sunday Adéṣíyàn wípé kí kábíyèsí ó wá nǹkan ṣe sí gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ nípa wọn lórí ọ̀rọ̀ pé kábíyèsí ń gbalẹ̀ onílẹ̀ yìí ń tà ń gbẹ́sẹ̀ lélẹ̀ onílẹ̀ ilẹ̀ ọmọdé ilẹ̀ àgbà yóò sọ pé ọba gbẹ́sẹ̀ lé àwa sì sọ wípé kí ni ìtumọ̀ eléyìí ńlẹ̀ Yorùbá odidi kábíyèsí kọ́mọ gbẹ́sẹ̀ lélẹ̀ onílẹ̀ àwa sì ń ṣiṣẹ́ ìwádìí wa lọ́wọ́ a sì ń gba ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán tá à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán à ń gbà lẹ́nu ọmọdé à ń gbà lẹ́nu àgbà a sì ń rí i pé bẹ́ẹ̀ náà ni iná lèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ní iṣẹ́ a máa yànnàná díẹ̀díẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ká fi sọ̀rọ̀ fún kábíyèsí pé kí kábíyèsí kí wọ́n ṣe mẹ̀dọ̀ àtàwọn àti àwọn tí wọ́n pera wọn lágbófinró ẹni tó ti rìtáyà àti ẹni tí ò ti rìtáyà tá àti ìfowókọ wọn síta tá a sì fẹ́ fi síta láìpẹ́ láì jìnnà àti àwòrán wọn tí gbogbo ayé ó sì rí tí wọ́n ó sì gbọ́ kò síkú tí ó pàgbà tá à ní bá polo orí ẹ̀ ń bẹ kí ló dé ẹ̀yin lánàá ẹ̀yin lónìí níbi ẹkún àpọ̀kọjẹ nílùú Ìhúnbọ kábíyèsí ń ṣe tiẹ̀
àwọn olóyè ń ṣe tiẹ̀, ka àwọn tó pera wọn ní agbófinró, ẹni tó sì wà ń ṣáfíìsì tí ó rìtáyà láìpẹ́ náà ń ṣe tiẹ̀, wọ́n fàwòrán ẹ̀ síta lọ́la, bóyá lónìí sì ni. ẹni tó jẹ́ pé ó ti rìtáyà lẹ́nu iṣẹ́ agbófinró, lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà, ọ̀nà ọjọ́ ọmọ ìlú bẹ̀, ọ̀nà ń gbalẹ̀, ọ̀nà ń talẹ̀, ń sì fi ń dẹ́rùbà àwọn ọmọ ìlú. ó ṣe mọ̀ ọlọ́pàá ni mí, agbófinró ni mí, wọ́n ń gbẹ́sẹ̀ lélẹ̀ onílẹ̀, wọ́n sì ń tà. bá a sì ṣe gbọ́, àjọṣepọ̀ ń bẹ láàrin wọn àti kábíyèsí ọ̀hún Ọba Adéṣíyàn. a sì gbọ́ oríṣiríṣi rògbòdìyàn tí kábíyèsí yìí fi gorí àpèrè ọba aládé nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire, tí èyí ṣe pé ilẹ̀ Haúsá, tí èyí ṣe ilẹ̀ Yíbò. a ní àṣà, a ní ẹ̀sìn, a ní ìṣe wa nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, tá a sì lè wòran kílẹ̀ Yorùbá kó bàjẹ́. gbogbo ẹni bá wòran kílẹ̀ Yorùbá bàjẹ́, àbẹ́ni tí ó bá faramọ́ pé ká gbòmìnira ara wa nílẹ̀ Yorùbá, àwọn gangan lọ̀tá ìlú, àwọn lọ̀tá ilẹ̀ Yorùbá. Olódùmarè ọba ó sì bá wa ṣẹ́ wọn pàpà lẹ́yìn. ẹ dákun ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin ọmọ Òhúnbọ pátápátá, nílé lóko àti lẹ́yìn odi, gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Òhúnbọ àtonílé àtàlejò pátápátá, nǹkan kan ṣẹlẹ̀ ní ọwọ́ déré alẹ́ yìí. lálẹ́ yìí ni nǹkan ṣẹlẹ̀. lónìí, òní ọjọ́ 25 nínú oṣù kọkànlá nínú ọdún 2024 tá a wà yìí náà ni, ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ni ìròyìn ọ̀hún dédé kàn mí lára pé wọ́n lọ gbé ẹnìkan nílé. ẹni ọ̀hún ṣe àṣírí pé ẹni ọ̀hún jáde lẹ́nujọ́ mẹ́ta yìí tí ń sọ ẹ̀dùn ọkàn ẹ̀ tí ń fi ẹ̀hónú hàn lórí nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú baba ńlá baba tó bí lọ́mọ, wípé kábíyèsí ń gbalẹ̀ àwọn, wọ́n ń tà, wípé káwọn ọmọ Nàìjíríà bá wọn dá sí o, ṣùgbọ́n àti ìrèyàn yọjú dáadáa dàbí alára. gbogbo human rights pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ dákun èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, mò ń pè yín, ẹ bá wa dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. gbogbo Yorùbá nation pátápátá nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, mò ń pè yín kẹ́ bá wa dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. gbogbo ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè, ẹ̀yin lọ́balọ́ba tẹ́jọba dáadáa nílẹ̀ Yorùbá, ẹ dákun ẹ bá wa dá sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. ọ̀rọ̀ yìí ti ń fapá kan rọ̀ bí àdán o, nítorí pé bí wọ́n ṣe ń ṣe nípò kí local government Ànàgó àti Yewanu, wọn ò tí ì rí i pé ó ti jẹ mọ́ ọ̀rọ̀ Àwórì, ṣùgbọ́n Ànàgó Yewa Ìpókíà local government, kíní yìí ti fẹ́ dàbí ìgbà pé ń rotate lójú kan. ó ti fẹ́ di nǹkan tó jẹ́ wípé ó ti fẹ́ di àṣà wọn, wípé kí ẹnìkan gbéṣẹ̀ lórí àpèrè, kí wọ́n wá mú èèyàn tiwọn kí wọ́n fà síbẹ̀. àwọn aráàlú ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀, bí wọ́n bá sọ̀rọ̀ wọ́n sọ pé kí wọ́n mórí wá kán gé ni. eléyìí sì ní tí wàhálà ẹ bá ṣẹlẹ̀ tán, yìí ni máa ń fa pé wọ́n pa lágbájá o, wọ́n pa tàmẹ̀dò, òkú máa ń sùn ni lórí àgàgà àwọn Ìpókíà local government. ó ṣẹlẹ̀ láwọn ìlú kan nítòsí ibẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí tó jẹ́ pé Olódùmarè ṣẹ̀ṣẹ̀ ń bomi pa iná wàhálà ọ̀nà ni. gbogbo wa la sì rí i pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé area command wá sí Ìpókíà local government ní tó fìkàlẹ̀ sí Ìdí Ìrókò police station. nírọ̀lẹ́ yìí ni wọ́n dédé wá gbé bàbá yìí, bàbá tí a rí i pé ó ń fẹ̀hónú hàn, tó sì ń gbé àwọn fọ́nrán tó jẹ́ tòótọ́ jáde. ṣe mọ̀ pé etí ọba ńlé etí ọba lóko ni èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. bá a bá sì sọ wípé a mú nǹkan kan wá síta, ó yẹ ká mú ẹ̀rí àrídájú ká fi gbé. ẹni yìí sì ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rí àrídájú tí wọ́n sì ń fi ọ̀pọ̀lọpọ̀ fídíò síta, àmọ́ àwọn tí wọ́n pera wọn ní agbófinró, èyí tó sì wà ń sáfíìsì àti tí ò sí ń sáfíìsì, wọn ò tí ì fi nǹkan kan wọn síta rárá. mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní báyìí, ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni ẹ̀yẹ méjì tí ẹ já ṣàmùmọ̀ pé ẹ ti ń ṣọ́ mi ní gbogbo ọ̀nà. Olódùmarè ọba sì jù yín lọ. ẹ ń bá ní tèmi bó ni, Olódùmarè ó gbójú méjèèjì lọ́wọ́ ẹ̀, yó gba apá méjèèjì lọ́wọ́ ẹ̀, yó gbẹsẹ̀ méjèèjì lọ́wọ́ ẹ̀. spíkà sì ń tọ̀rọ̀ nínú onítọ̀hún, Olódùmarè ọba ń bẹ kùtùkùtù, yó wá di tá ń wọlé bí ọba sọ pé tá ń wọlé, kọ́dà kò ní lè ṣe ọmọṣẹ́ mọ̀ pé spíkà inú ẹ̀ ti bàjẹ́, yó mọ̀ kọ bí adìyẹ ni, yó ṣe rínu láṣẹ Èdùmàrè. ẹ dákun, kí ni bàbá yìí ṣe o? ẹ̀yin olólùfẹ́ mi Àdìtú ọ̀rọ̀, wọ́n lọ sínú ilé bàbá yìí lónìí. àwọn ọ́fíṣàsì ni, àwọn agbófinró wa ni. obìnrin ló kọ́kọ́ síwájú, ọkùnrin tẹ̀lé, kọ́dà àwọn ò gbójú ilé wọlé, ẹ̀yìnkùlé ni wọ́n gbà wọlé. nígbà tí wọ́n wọlé sínú ilé ẹni yìí, wọ́n ní wọ́n fẹ́ rí ní area command. àwọn ti arrest ẹ o, wọ́n sì gbé sínú ọkọ̀, wọ́n sì gbé lọ. wọ́n gbé lọ sí
police station tí ń bẹ ní ìdí ìrókò ní tí gbogbo wa mọ̀ sí area command tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe síbẹ̀. Bàbá wa tí ń bẹ ń bẹ̀, ẹ dákun, mo mọ̀ pé ẹ̀yin òṣìṣẹ́ ti yín bí iṣẹ́ ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe. Àwọn kan wà tó jẹ́ pé àwọn ni alágbára tí ń lùlù nísàlẹ̀ odò tí oníbàtà wọn wá ń jó lórí omi. Ní tí wọ́n bá ti sọ ni, kódà wọ́n lẹ́nu dé Abẹ́òkúta léléwéran, wọ́n lẹ́nu dọ́dọ̀ gómìnà. Wọ́n sì mọ̀ pé gómìnà wa náà àwọn náà ń ṣèyàn burúkú. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí mo mọ̀ pé ọ̀rọ̀ gbogbo ayé ni, ọ̀rọ̀ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire ni. Gbogbo èèyàn ọmọ bíbí ilẹ̀ Yorùbá bí wọ́n bá ti ń fìyà jẹ èèyàn wa kan níbì kan, ẹ dákun, gbogbo wa ní ń jẹ. Ojú ti ọ̀rẹ́ mi, ojú ò tì mí, gbogbo wọn lójú jọ tì. Wọ́n ti fẹ́ sọ agbègbè Ìpókíà local government Ànàgóyè wa, wọ́n ti fẹ́ sọ di ìlú òṣì, ìlú ìyà tí ò lè ṣẹlẹ̀ níbòmíì. Wọ́n ti fẹ́ sọ di ìlú ẹnìkan tó jẹ́ pé ẹnìkan ni ó mọ control gbogbo bẹ̀. Kọ́ọ̀lù lásán ni ó jẹ. Hello, ẹni báyìí ẹ lọ bá mi gbé. Ibi tẹ́ bá gbé sí ẹ gbé pamọ́ síbẹ̀, ẹ lè máa gbé lọ sí Léwéran. Wọ́n ní yẹsà náà ní kí ló dé ẹ̀yin agbófinró wa. Ẹ wo ọ̀rọ̀ yìí kẹ́ tún wo. Àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ nulẹ̀ tí wọ́n ti ṣẹ́tù ni. Lóòótọ́ agbófinró gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn níṣẹ́. Olódùmarè bó sì máa fún yín ṣe. Àmọ́ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó jẹ́ pé yóò padà wá di iṣu ata yányán ni. Kódà bọ́ bá padà di iṣu ata yányán, á jẹ́ pé àwọn agbófinró gangan ni wọ́n fọwọ́ ara wọn fa wàhálà sáàrin community ọ̀hún. Ẹ lọ ṣèwádìí bí ọba Sunday Adéṣíyàn bó ṣe jẹ ọba tó jẹ. Kí nìdí tí Sunday Adéṣíyàn ò fi jókòó sínú ààfin ìṣẹ̀ǹbáyé ńgbà tó jọba? Àwọn wo gangan ni wọ́n dáná sun ààfin ọ̀hún? Torí wọ́n dáná sun ààfin ọ̀hún ni. Unknown uniform men, àwọn ni wọ́n dáná sun ààfin náà kí kábíyèsí ọmọ bá lè jókòó síbẹ̀. Ó wá lọ kọ́lé síbi tí ì ṣe ìlú, ó lọ kọ́lé síbòmíì. Ṣé ibi tó kọ́lé sí ń lọ fẹ́ jọba lé lórí ni? Ọba ìlú Ìhúnbọ ni Sunday Adéṣíyàn. Kì í ṣe ọba òjòlówó. Àbọ̀bá òjòlówó ni, tó bá jọba òjòlówó ni ẹjẹ́ á mọ̀. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, ọ̀rọ̀ yìí kọjá bó ṣe yẹ o. Gbogbo fọ́nrán oríṣiríṣi lèmi ó mọ tú síta láti sìn lọ. Èmi ni ẹyẹ méjì tẹ́ ẹ jàṣà. Olódùmarè ọba ló rán mi. Wọn ò sì lè bẹ̀rù èèyàn títí kí wọ́n á ṣe Olódùmarè ọba tó rán mi ń ṣe sílé ayé o. Ẹ má jẹ́ ń tàn yín o. Gbogbo èèyàn agbófinró ẹ̀rù dáadáa lápá kìíní. Torí pọ́rọ̀ yìí ẹ fi padà dá wàhálà lẹ̀ ni. Àwọn ọ̀dọ́ ìlú ó padà dìde ní o. Ṣé ẹ mọ̀ pé bàbá na ewúrẹ́ títí nígbà bá nà tó kógi ìbò tó sún nígbà bá sún gàngànà tí ò síbi tí ó sún lọ. Ẹ má jẹ́ ń tàn yín, yóò pàjùdà sólówó ẹ̀ ni. Ẹni tó jáde sí social media tí wọ́n lọ gbé yìí, orúkọ ẹ̀ á máa jẹ́ Adékànbí. Adékànbí ni mo rí ní orúkọ ẹni yìí ní orí Facebook. Ó dàbí ìgbà pé ni ọ̀hún náà ló ṣe posting tí mo fi rí, tí mo fi jáde pé ẹ dákun kí ni ń lọ lórí ọ̀rọ̀ yìí. Torí pé bí ìgbà tí èèyàn ti wà frustrated, tí wàá ń sọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin ìlú pé èèyàn ẹ bá wa dá sí o, ẹ bá wa bẹ Sunday Adéṣíyàn o, ilẹ̀ lágbájá kó filẹ̀, ilẹ̀ tàmẹ̀dò kó filẹ̀. Kí ló dé? Ọba ní sìnlú, oníjogbo ní sìnlú, ìlú èsìn oníjogbo. Ṣẹ́yìn nìkan lọ́ba tí ń bẹ ní Ìpókíà local government ni. Ṣebí bàbá wa ń bẹ ń bẹ, ọba John Adékúnlé o, kábíyèsí o, kábíyèsí o, àfiyèsí. Adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀ yá jẹjẹjẹ lọ́wọ́ adọ̀kìnì. Ọba John Ọlákúnlé ti ìkọ́ lájẹ́ nídìí ìrókò, bàbá wa nu. Ẹ lè gbọ́ kí wàhálà ṣẹlẹ̀ lágbègbè ní ìrókò. Bẹ́ẹ̀ ni o, wàhálà ò sì ní ṣẹlẹ̀ láṣẹ Èdùmàrè. Bàbá ọ̀pẹ́ lórí tẹ̀ láṣẹ Èdùmàrè. Kí ló dé? Wọ́n lọ rèé gbé ẹni ẹlẹ́ni. Adékànbí lórúkọ ẹni yìí. Wọ́n sì lọ rèé gbé nílé. Ó ti wà ní àhámọ́ àwọn agbófinró ti area command. Nǹkan kan ò sì gbọ́dọ̀ ṣe ẹni yìí. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe. Kódà ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, tí èyí bá ṣe pé Sunday Adéṣíyàn, tí èyí bá ṣe pé ó ya abáramóore jẹ, tí ó bá sì ní fẹ́ ya abáramóore jẹ, ó yẹ kó lè rántí ìyàwó balógun àná, Chief Emmanuel Ojúọlápé Adéògún. Ó ní bí bàbá yìí àti His Royal Majesty Ọba John Ọlákúnlé, ó yẹ kí ó lè rántí bí àjọṣepọ̀ wọn ṣe wà nígbà tí wọ́n fẹ́ jọba.
ìyàwó balógun àná Chief Emmanuel Ojúọlápé Adéògún, ìyàwó wọn tí ń bẹ ńlé tó ti dàgbà tí ò lè rìn jáde, ẹni tí wọ́n lọ rèé gbé yìí nìkan ló kù mọ́ nínú ilé tí ń tọ́jú ẹ̀. òun lẹni tí ń tọ́jú ẹ̀, ọ̀dọ̀ ẹ̀ ní gbé. ẹni yìí gan ò gbélé tẹ́lẹ̀, àmọ́ nítorí pé láti lè máa tọ́jú ìyàwó bàbá yìí, òun ni ẹni yìí ṣe wà lọ́dọ̀ ẹ̀, ibẹ̀ ni wọ́n ti lọ gbé. mo nígbàgbọ́ pé lálẹ́ yìí nínú kí wọ́n fi ọmọ kékeré kan tì ìyá yìí mọ́jú, tàbí kí ìyá yìí ó dá sùn, Olódùmarè ọba tí dájọ́ afẹ́yín pínran yóò ṣèdájọ́ fún yín tẹbí tará tilétilé taya tọmọ. kí ló dé tó jẹ́ pọ́ batẹ́yìn ń jẹ ẹ̀yin fi ń dalẹ̀ Yorùbá rú ni? ẹ fi ń fìyà jẹ ọmọ làkejì yín ni? ẹ fi ń pọ́n ọmọ làkejì yín lójú, ẹ fi ń ṣẹ́ wọn níṣẹ́ ni? ẹ fi ń fìyà jẹ àwọn ọmọ ìlú yín ni? kí ló dé? ìlú òun bọ, kí lẹ fẹ́ sọ ìlú òun bọ dà? gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o, gbogbo ẹ̀yin human rights activists lóríṣiríṣi, ẹ dákun ẹ bá wa dá sọ̀rọ̀ yìí, ẹ bá ń ṣe àpọ́gíráàmù yìí kó lọ fà kí gbogbo ayé ó rí, nílé lóko àti lẹ́yìn odi pátápátá. wọn ò tí ì ní gbókọ jáde báyìí, ṣùgbọ́n nínú ètò mi tí mo fẹ́ ṣe, n ó padà mọ yànnà náà gbogbo kọ wọn àtàwọn agbófinró àti gbogbo wọn. kò síkú tí ó pàgbà tá a sì ní bápo lórí ẹ̀ ń bẹ́ o. ẹ̀yin kí ló dé? ẹ sì ń dalẹ̀ Yorùbá rú, ẹ sì ń ba orílẹ̀ àpèrè, ẹ sì ń ba orí àpèrè àwọn baba ńlá baba wa jẹ́. àwa ò ní gbà o, bẹ́ẹ̀ ni wọn ò ní gbà, ìwọ ò sì ní gbà. iná ní máa ń di yánpanyánrin. gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìhúnbọ, ẹ̀yin ọ̀dọ́ ìlú Ìhúnbọ, àsìkò ti tó náà nù ní fún yín láti dìde. àfi bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ àlele yín ló kù, mo sì mọ̀ pé kò sọ ọmọ àlè nu yín. kí ló dé? ẹ fẹ́ fọ̀rọ̀ yìí dá wàhálà lẹ̀ ni? yóò sì dálẹ̀ tí ó pọ̀. èmi ò ní kẹ́nikẹ́ni ó ṣe wàhálà o, àmọ́ ẹni tẹ́ ẹ gbé yìí kì í ṣe ń tẹ́ ẹ lè gbé. ẹ mọ̀ jẹ́ ń tàn yín, ẹni yìí ṣe ń tẹ́ ẹ lè gbé o. ó tọrọ ọmọ ìyá àṣọkúṣọ ni. Adékọ́lá Adékànbí ńlọkọ ẹni tí wọ́n lọ rè gbé nílé nírọ̀lẹ́ yìí. ọ̀rọ̀ náà kò gbọ́dọ̀ ju ibi tó wà ń lọ. wọn ò gbọ́dọ̀ gbẹ́ni yìí, wọn ò gbọ́dọ̀ transfer ẹ̀ lọ síbòmí. kódà wọn ò gbọ́dọ̀ gbé ilé ẹjọ́, torí bó bá ti dọ̀rọ̀ rí ilé ẹjọ́, Olódùmarè ò ní jẹ́ kẹ́ ẹ fẹ̀mí ṣòfò. torí bó bá délẹ̀, ẹ̀yin náà mọ bí ṣe ṣẹlẹ̀ láàrin àwọn ìlú kọ̀ọ̀kan. yóò sì padà tún sí máa agbófinró orílẹ̀-èdè Nàìjíríà lórí, yóò padà sí máa wọn kan lórí, torí pé gbogbo ohun tí wọn ò fẹ́ kó jáde ni ó jáde, yóò jáde pátápátá ni, gbogbo ayé ni ó sì gbọ́. Adékọ́lá Adékànbí, àwọn agbófinró Ìdí Ìrókò area command wọ́n ti lọ rèé gbé wọn nílé nírọ̀lẹ́. wọ́n sì gbé wọn lọ sí àgọ́ wọn. wọ́n ń bẹ báyìí. àfẹ́mọ́ tó fẹ́ ṣẹlẹ̀ tí ó bá fi dàárọ̀ ọ̀la. mo sì ti sọ díẹ̀, mo ti fi ọ̀rọ̀ kékeré ránṣẹ́ sí ẹni tí wọ́n pè lọ́ba Sunday Adéṣiyàn. ntọ́ bá wù kó ṣe kó tó dọ̀la. mo fọ̀rọ̀ pamọ́ dọ̀la. bọ́ bá wá ti dọ̀la, wọ́n wàá gbé oríṣiríṣi nǹkan jáde. ibi tí ọkùnrin ọ̀hún parí ẹ̀ sí, ibẹ̀ lèmi ó ti bẹ̀rẹ̀. yóò wá lágbára ju bó ṣe yẹ kó rí lọ. gbogbo àwọn fọ́nrán oríṣiríṣi tí ń bẹ lọ́wọ́ mi, ẹ máa ṣọ́ wa kiri ó jẹ́. bẹ́ẹ̀ bá lágbára láyé, ẹ̀ lágbára lọ́run o. ẹ̀ lágbára tó Olódùmarè ọba tó dán wa, tó jẹ́ pé ẹ lè sùn lálẹ́ kẹ́ ẹ má jí kílẹ̀ ọ̀la tó mọ́. Olódùmarè ọba nìkan ló mọ̀ ní déédéé lọ́wọ́. ẹ̀yin lágbára ní ìsìn ni. àtúbọ̀tán yín ò lè padà dà. yóò sì kàn yín, yóò kan ya yín, yóò kan gbogbo ọmọ tẹ́ ẹ bá bí. yóò sì padà dègún sínú ìran yín. kí ni wọ́n ṣe? self determination ni. òǹkálukú ló ní ẹ̀tọ́ láti fẹnu ara ẹ̀ sọ tó bá wù ú. ẹ já sọ̀rọ̀ ká fẹ̀hónú wa hàn, ká sọ tí ń bẹ́nu wa jáde. ṣe bọ́rọ̀ lásán lẹ́ni yìí sọ. ó sọ̀rọ̀ ni, ó sì fọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí àrídájú, ó sì fi tì í lẹ́yìn. ó fi fídíò síta tèmi gan rí mú bẹ̀ dáadáa. wọ́n fi síta pé nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀, nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀. wọ́n gbalẹ̀ lọ́wọ́ lágbájá, wọ́n gbalẹ̀ lọ́wọ́ tàmẹ̀dò. kì í ṣe pé wọ́n ń fẹnu lásán sọ. gbogbo yín lẹ̀ ń rí. àfi tágbófinró gan bá fẹ́ ṣe ìwà burúkú lókù, tí wọn ò bá fẹ́ ṣiṣẹ́ ọwọ́ wọn lókù, ni wọ́n fi lọ́ọ̀dì nǹkan míì mọ́ wọn lẹ́sẹ̀. bẹ́ẹ̀ sì ṣe máa ń ṣe ńlẹ̀ Yorùbá nu. pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà, ká sọ pé orílẹ̀‐èdè Nàìjíríà generally bí wọ́n ṣe é ṣe nu. ntẹ́nilẹ́ni ò ṣe ni wọ́n fẹ́ lọ́mọ lẹ́sẹ̀ ọ̀hún. kì í ṣe bí o, kì í ṣe ilẹ̀ Yorùbá. ìwò mi kẹ́ ẹ tún mi wò. ẹ fẹ́ fẹ̀dí ara yín síta ni. ẹ fẹ́ fẹ̀dí ara yín síta. ẹ continue, ẹ múra sí. ẹ já wo ohun tó fẹ́ ṣẹlẹ̀. nígbà tí ó bá ìdọ̀la, àmọ́ ohun tẹ́ ẹ fẹ́ ṣe.
gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Òhunbọ, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá pátápátá o. Wọ́n tún ti ń jayé fàmílétè kí n tutọ́ nílùú Òhunbọ. Ẹni tí wọ́n gbé yìí, arúgbó tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ nǹkan kan ò gbọdọ̀ ṣe o. Ọ̀nà sì ni, kọ́dà orí ò gbọdọ̀ fọ́, ẹ̀dọ̀ ò gbọdọ̀ dùn. Ẹ wàá mọ̀ pé ọ̀dọ́ ń bẹ ní Òhunbọ. Kábíyèsí ọmọ pé òun ò ní lè rìn nílùú. Gbogbo àwọn alágbára yín pátápátá wọn mọ̀ pé àwọn ò lágbára níwájú Olódùmarè ọba. Bẹ́ẹ̀ ni o, n ò ní sọjù báyìí lọ lásìkò yìí. Ẹ jẹ́ ń ṣẹnu ń dédé síbí. Wọ́n ní iṣẹ́ àfi táwọn èèyàn létí lásán ni. Mo ń lọ mo tún ń padà bọ̀. Ẹ ń bá ní kémi àdìtú ọ̀rọ̀ Olódùmarè kí n lọ kí n má bọ̀. Wọ́n wá dé, wọn ò ní dé bó nítọ̀hún. Ẹ jẹ́ ọ̀dàlẹ̀ báyìí látẹ̀dílẹ̀ lérí o. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ gbàpò tí yẹn lọ rè máa ṣe tẹ́ ẹ bá ń ṣe. Mo tún ń padà bọ̀. Ẹ ṣé o.